alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ kò dé ètò tó kún fọ́gbọ́n. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ kò dé ètò tó kún fọ́gbọ́n. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. ètò tó kọ́ni lọ́gbọ́n tó tún fúnni lóye o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. ìpolówó ọjà kájé ó bùkájẹ́ o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ dé ètò olólùfẹ́ méjì ní o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ dé ètò àwọn olólùfẹ́ ní o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. Ṣèyí Fẹ́mi Omíkúnlé látọkùn ètò alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. oríṣiríṣi ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan pọ̀ rẹpẹtẹ o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. alóríṣiríṣi ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan pọ̀ rẹpẹtẹ o. wọ́n tún dé ọlọ́kọláya Yorùbá. kílẹ̀ wí. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ètò wa ni o. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ó ti lọ wájú. Ìbà kábíyèsí fọlọ́dúnmarè ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run ọba tó ní ká mọ̀ ọbẹ̀ ọba tó ní ká mọ̀ wá ọba tó bá tún wù yóò sọ pé tẹ́nìkan kó mọ̀ sí mọ́tò sí sí nǹkan tá a ṣe torí wípé kábí ọkàn ò sí ni. a dúpẹ́ fún àǹfààní àti rẹ̀ ọ̀fẹ́ míì tó tún fún wa tá a wà láyé tá a wà láyé wa àsọ wípé ṣé èyí ni màá fi mọ̀ kí ẹ̀yin ará lé wípé ẹ kú ilé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kálẹ́ ẹ kú gbogbo àkókò tó jọjọ bá ń sọ ní ọ̀dọ̀ títí yín bó ní bó lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín ẹ wò gbogbo bó bá ṣe rí kò ní jara wa lọ láṣẹ Èdùmàrè ẹbí rẹ olólùfẹ́ yín ọmọ yín Olúwaṣeyì fún mi ọmọ Ògúntóyè àyà Omíkúnlé èmi lọmọ wọn nílò Ògbómọ̀ṣọ́ èmi lọmọ Ògbómojúgbò èmi lọmọ fògbójì àbí ìṣọ̀dàrà Ògbómọ̀ṣọ́ làjílété ní táwa tí ń jẹ kàkà tó mú kọyan gan ogun òjàjàjà kó ṣe kí ni kó káwa lọ. ṣé kò wá tó. dákun ní sùúrù wọn sọ pé lára ní gbáraga ẹyára lé àwa la dénú ọkọ̀ tá a sinmi wọn fẹ́ kí n gbàgbé ní rọ́ọ̀sì mi. ìgbéraga sílẹ̀. ọ̀rọ̀ gbéraga kọ́lé lé bó ṣe rí nù ògbọ́n tán lógun òjàjàjà kò káwárí àwọn atọ́gun bá kórí ni. ẹ kú lẹ́la káàlẹ́ béèyàn kan ò bá rí wa á rí wa èwo ni ká máa wá kiri ẹni bí ẹni tó sùn dárí àkìdédé tà ń kì í ẹ má bínú jàre ẹ̀yin ará lé ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò yìí ọkùnrin gbọ̀nà tí bàrẹ̀ ẹlẹ́rù ló dé Peter Omíkúnlé lórúkọ tèmi bí lọkùnrin gbọ̀nà tí bàrẹ̀ ẹlẹ́rù orí kòkè ẹsẹ̀ kanlẹ̀ ọkùnrin gbọ̀nà tí gbogbo nàìjíríà àgbáyé Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajẹ̀gbí yó ọmọ àfikàrà fọ́ọ̀rìn Ìbàdàn mọ́jàmọ́jà bíi ìtọ́jọ́ kìíní àná tó jẹ́ aládùúgbò gbogbo ológun Ìbàdàn kúrẹ́ Ìbàdàn bèrè kó o tó wọ́n bí o lè gbé jàre olóhùn wọn lé mi ló dé tí wọn náà gbé bẹ̀rù ẹnì kan bá ń kiri ẹ̀ káwa náà kiri àwa ká lè fi hàn pé Ìbàdàn lọ́kọ̀ Ògbómọ̀ṣọ́. ọwọ́ tó wá náà ni òye mi èwo ni. mò ń sọ pé báwọn kan bá ń kira wọn káwa náà kira wa délé wọ́n lè mọ̀ pé Ìbàdàn lọ́kọ̀ Ògbómọ̀ṣọ́. ẹ ǹlẹ́ ọlọ́kọ̀ dé. tàtún àtún ni ẹ káàbọ̀ sórí àkọ́tún ètò. ẹ̀yin alẹ́ káàbọ̀ sórí ètò yín alẹ́ rẹ̀ bẹ̀ lẹ́tọ̀. ètò lálẹ́ rẹ̀ alẹ́ fàájì ẹ má gbàgbé bá a ṣe máa ń ṣe kí ni bá a ṣe máa ń jọ gbé sí àwọn. bẹ́ẹ̀ ni tá a máa ń rẹ eyín sí. tá a máa ń já yín sí. tá a máa ń jú yín sí. tá a máa ń gbé yín débẹ̀. Oya ẹ kàn wọ́n tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn sọ pé alẹ́ rẹ̀ bẹ̀ ni. alẹ́ rẹ̀ bẹ̀ ni. olólùfẹ́ mi alẹ́ rẹ̀ bẹ̀ ni. ìní ṣe. Oya ṣe. alẹ́ rẹ̀. ibi táwọn rí ètò tèmi máa fún. irọ́ wọlé kankan àwọn ará ilé ń dóde ètò tòní. ẹ má bínú ẹ̀yin ará ilé. alẹ́ rẹ̀ bẹ̀ lẹ́tò. ètò lálẹ́ rẹ̀ bẹ̀. ètò yẹ̀yẹ̀ dáwò. pàápàá kò sì dáwò. lákòókò báyìí tó ti rí pé ètò ti bẹ̀rẹ̀ báyìí tó ṣe níbí ó gbìyànjú wọ olólùfẹ́ rẹ̀ mọ́dọ̀. torí ibi tètò yìí máa ń parí sí ó lágbára ètò yìí máa ń parí sí yàrá kejìlá. kejìlá. ẹ bá wo ètò ìtàn báyìí ó lè ṣeé ṣe kó fẹ́ já sóhun ọmọ. mo tiẹ̀ ti gbé kọ́kọ́ lọ sàmọ́jà sunu. ó ṣèrò wá sàmọ́ sunu. ànírógún àtẹ̀yìnkú láti olóòtú gbogbo aládàgbà ládùúgbò àmọ́ orun kan wà tí àwọn àgbà máa ń sùn. lọ́wọ́ ẹ̀ ń dọ́dọ̀ mi ní sùúrù. táwọn àgbà ń wo. àwọn orun kan máa wà tí àwọn àgbà máa ń sùn orun méje tí yóò tàkàkà. àpapọ̀ jùlọ bí èèyàn bá fẹ́ ronú bí tí ló tẹ̀sán ọ̀rọ̀ orí orun tí yóò sùn tí yóò tàkàkà.
pé kí ló tún kàn nílé ayé mo yẹn tẹ̀ tún ṣe kí ló kàn mo ṣe èèyàn méjì ló mọ́ ẹ̀mẹ́ta máa ṣàlàyé kó má dàbí pé bóyá èyí ni pé ó fẹ́ni tí ó bọ́ èèyàn ronú bíi pé tẹ́ ẹ̀ bá fẹ́ ní alábàáronu. alábàáronu pọ̀ àmọ́ ìrònú yóò jinlẹ̀ nǹkan ẹni tó bá fẹ́ ga bẹ́ẹ̀ ni ẹsẹ̀ rí ó ti rin. ìrònú ẹ̀ sì gbọ́dọ̀ jinlẹ̀ kanlẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀ ẹ̀mẹ́ta máa ṣèdánilẹ́kọ̀ọ́ lórí àwọn ètò alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ láwà mo sọ fún yín pé ẹ wà pẹ̀lú olólùfẹ́ yìí kẹ pé wọ́n lórí aago pé ó yá mọ̀bọ̀ mọ̀bọ̀. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ o. kájọ ṣe kí ni kájọ máa gbà sí wa lára. ẹ káàbọ̀ sórí àkọ́tún ẹ má gbàgbé pé abala mẹ́ta lè tó ìpín sí. abala àkọ́kọ́ láti jọ gbé yẹ̀wò pé ó yá o kí ni a fẹ́ gbé yẹ̀wò lónìí. gbọ̀ngàn ló yẹ kó ṣe rí. ṣé eléyìí ló dáa ni àbí kò dáa. abala kejì láti bí àlejò àlejò wo wọlé kí lè rí sí i kí ni bírin. abala kẹta òun ni ṣe kí ni dáńbèrè kò gbẹ̀bùn. ẹ̀bùn ìbéèrè tá a bèrè ní ìjẹjọ wọ́n ti jẹ̀bú o mo lérò pé ẹ̀ ń rí lórí ìkànnì ayélujára. bẹ́ẹ̀ni mo ti ẹ̀jẹ̀ ní kórìí rẹ̀ ẹ̀bùn tá a bọ́ á ní. a máa jà yìí sí a béèrè mí náà lẹ́nu ṣùgbọ́n kí ni ẹ máa bá wa ká lọ. bẹ́ẹ̀ni. à ń bọ̀ náà ẹja dókè lọ. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ètò wa ní o. alẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ó ti lọ wájú. aya mi ìwé fún ọ̀rọ̀ ọjọ́ sí ta ni yóò lẹ́yìn ó ti padà lẹ́yìn. ṣé ẹ̀yin eré sáà lò ní. tó bá wá jẹ́ ìrè yín wà máa yọ sọ fún ọ̀rẹ́ mi ó ti padà fi obìnrin lẹ̀. wọ́n fẹ́ra mọ́ wọ́n fẹ́ra mọ́. ní mo ń jẹ́ bànújẹ́ ọkàn fún mi tí mo bá rú lólùfẹ́ méjì tí wọ́n pín yà. kò yẹ kó jẹ́ bànújẹ́ ọkàn fún torí mo wí fún un ní ògbọ́ obìnrin nǹkan tó fàjà. kí ló dé. nígbà tí ìyá obìnrin ti ń ṣe ayẹyẹ ọjọ́ òbí ó sojú mi kòrókòró ó fi lé ọtí ó fọ̀nà rọ. nítòsí ò dáa kó wá kò dáa lóòótọ́. gúúsù èyí farabalẹ̀ ààrẹ tí o ti máa ń gbọ́n jù. ọ̀rẹ́ mi yìí ò lè gbàgbọ́ pé ó ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́. ìwọ náà rí tàbáyé lọ́jọ́ sí tàbáyé. ìjẹrin lọ́rẹ́ mi ṣe ọjọ́ ìbí tí béèrè pé kí lárábìnrin rà fún. oníbàárà kẹ̀kẹ́. tó bá jẹ́ kẹ̀kẹ́ kódà kó jẹ́ bàtà onítáyà tí ó mọ̀ kò bá dá. irọ́ ni wá ọkọ̀ òfurufú ló rà. ó ra síngílẹ̀tì 3-in-1 onímẹ́ta nínú ẹyọ kan àti bọ́ksà onírọ́bà mẹ́ta ó wá jẹ mẹ́ta. ó gbìyànjú ó mọ sọ pé bọ́wọ́ ikú bá ṣe mọ ni mo fi bọ́jú. bó ṣe wá mọ òun náà ló fọwọ́ pé kó lọ mọ́ fi mọ nílé wọn ológun ṣe fílẹ̀. torí mo wí fún òun náà àìgbọ́ ni ẹ̀bùn lónìí ẹ̀bùn lọ́la ẹ̀bùn lọ́tùnla bí ẹ̀kọ́ àkọ́kọ́ jẹ. ṣé torí pé ọmọbìnrin ń fún ní torí pé òun ra mọ́tò fọmọbìnrin tọmọbìnrin wá wòye pé kò tó nǹkan ní ìjẹ fún ọ òun là gbá wọn tí wọ́n rí wọn tó máa sọ wípé kò pọ̀ ní òjẹ́ ń gbà ọ̀kánjú ànírú ẹni bẹ́ẹ̀. síngílẹ̀tì ó ṣàfún ní nǹkan. ó fún ní nǹkan ṣé síngílẹ̀tì àti bọ́ksà tó bá ti kó kúkú máa wọ̀ kó máa fi ṣeré jáde. èèyàn tó ronú tilẹ̀ tó fún ní ọkọ̀ ayọ́kẹ́lẹ́ pé kó máa fi ṣẹ̀ṣẹ̀ rìn tó wá dọjọ́ bíi tòun tó fún ní singlet àti bọ́ksà. ẹ ṣé kóun náà lọ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ fún ni. kí ló dé tó náà lè ṣe bẹ́ẹ̀. ìgbàgbára rẹ̀ ò sì ká kọ́ ó fẹ́ sára rẹ̀ ò ká. agbára rẹ̀ ò ká àmọ́ agbára rẹ̀ gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́. àkílẹ̀ tágbára rẹ̀ ò ṣe lè gbà ẹ̀mọ̀ gbà mẹ́yìn ara rẹ̀ kílẹ̀ tágbára rẹ̀ ò ṣe lè gbà. níta wá sọ ni ọ̀rọ̀ tí mo ti máa ń wí fún ọ láti ìjẹ́ mo sọ fún òun náà ní o bó ṣe yẹn rí bọ́rọ̀ rẹ̀ kódà ó pè mí kọ́ ọ̀rọ̀ balẹ̀ sọ mi bí ó sì wí fún mi tó rẹ̀ ní dédé kọ́ ní ẹ̀bùn bíyẹn bá ti ń ṣe ọ̀rọ̀ lọ́kọláya tàbí bóyá ìyẹn wà nínú ọ̀rẹ́ kan wọ́n mọ kọ́kọ́ tí ẹ̀bùn bá ju wọ́n mọ̀ ọ́ mú gùn. Olúwafẹ́mi. ẹlòmíì ó ti látara ẹ̀bùn gbà lónìí gbà lọ́la ó rí àwọn àtọ̀rẹ́ wọn sọ Olúwafẹ́mi. ọ̀rẹ́ rẹ̀ tún mẹ́rù gbọ́ ọ̀rẹ́ tún mẹ́rù. nísùlù tó o bá réyìn sọ pé ó sì fọ̀rọ̀ lọ ẹ̀yin ará lé ọmọkùnrin yìí ò sì fọ̀rọ̀ lọ ṣé ọ̀rọ̀ burúkú tó sọ fún ẹni ẹlẹ́ni lélẹ́yìí pé kó mọ̀mọ́ fún yàn lẹ́bùn sórí nínú ìbáṣepọ̀ bóyá ní àárín lọ́kọ-láya ni àbí láàrin ọ̀rẹ́ tí wọ́n jọ fẹ́ra wọn sọ́nà ẹ̀bùn ṣe kókó
ọ̀rẹ́ lásán gan bá yóbìnrin sóbìnrin àbọ̀kùnrin sọkùnrin ẹ̀bùn ṣe kókó sórí tó bá fún yàn lẹ́bùn ó máa ń jẹ́ kí ìfẹ́ ó jinlẹ̀ sí dáadáa irú nǹkan tó wá fún irú ẹni ìyẹn ò ní ṣe o lè ra mọ́tò fún ọ̀rẹ́ rẹ tí ọ̀rẹ́ rẹ tágbára rẹ̀ ò sì ká mọ́tò tó mú ó sì ra báírò fún ó ṣàrà nǹkan bẹ́ẹ̀ ni lẹ́yìn ò fún yàn òun gangan ní kókó sórí nǹkan tí mo fún ọ. sọ wá rí jẹ́ sọ fún èmi ò wá ní kéèyàn mọ́ fún yàn o lè fún yàn lẹ́bùn àmọ́ ibi tí mò ń lọ gangan rẹ̀ sórí àwọn ọmọ kan wà àlùmọ́ jìrì ọmọ olè là ń pè wọ́n sórí àwọn ọ̀jọ̀gbọ́n kan tó dálé ẹ̀kọ́ kan rẹ̀ wọ́n pè wọ́n ní ọ̀jọ̀gbọ́n Gègé wọ́n gbé àwa kan débẹ̀ fásitì bó wọ́n wà. kò mọ ẹ bá wí fún kò mọ irin fásitì Gègé níbi tí símẹ́ǹtì tó gbé dunlẹ̀ gbégbégbé àwọn ọmọ kan wà tó yẹ pé àlùmọ́ jìrì ọmọ olè ni ẹ bá ti náwó ẹ̀bùn sí wọn bóyá ẹ̀ ń ṣe ọ̀rẹ́ tàbí olólùfẹ́ ni kódà àgbéyé ìgbéyàwó gan ẹ bá ti náwó ẹ̀bùn jù tẹ́ ẹ náwó ẹ̀bùn jù wọ́n rí yín lágọ̀ ọjọ́ tí ẹ bá wá rẹ́bùn fílẹ̀ yóò dàbí pé ó ti tán ìgídá ẹ̀yẹ́ fò. kò rí bá àwọn sórí fúnfún yàn ní ẹ̀bùn kò ní ṣe wípé ẹnìkejì ó wò wípé àgọ́ ni òun ló mẹ́bùn wá ìgbà tí ẹnìkejì náà bá ṣàtìmọ́ ẹ̀bùn wá òun náà mọ̀ wípé ó yẹ kí lè fẹ́ nìyí ní nǹkan. ó yẹ kí ẹ̀bùn tẹ́bùn bá ti lè dọ́gba kámẹ́ wulẹ̀ ní. olúwàfẹ́ ni kò sí nǹkan tí ń jẹ́ wípé ẹ̀bùn dọ́gba. báwo máa ṣe fún ọlọ́pàá ayọ́kẹ́lẹ́ tó fún mi ní bàtà. ẹyin mo ṣàfọ́ ní nǹkan ẹ̀bùn dọ́gba. kí wọ́n máa fọkọ̀ rìn kí wọ́n máa fi bàtà rìn àrí. mo ṣàfọ́ ní nǹkan. síláàbù mo mọ̀ wípé. sórí ọkàn tí mo fi fún ọ gangan ló ṣe kókó o bẹ́ẹ̀ ni ọkàn tí mo fi fún ọ ni ní wípé mo ṣàmọ̀ wípé ó yẹ kémi náà kí n ṣe padà àmọ́ irú nǹkan tí mo fi fún ọ bóyá mo lè fún ọ ní bàtà lónìí kó dọ̀la kágbára mi ò ká mórúwá ọkàn ní gbogbo nǹkan bẹ́ẹ̀ ni ọkàn ní gbogbo nǹkan kágbára mi ò ká mórúwá yìí fún ọ àti iyùn ẹgbẹ́ kan lẹ́ẹ̀kejì ní wípé kó ṣàṣe wípé bóyá ẹ̀yìn kan náà ni mo lè fún yàn lẹ́bùn mo lè fún ọ lónìí kó tó dọ̀la kí n rí nǹkan míì déédéé díẹ̀ ni. èmi wulẹ̀ gbà pé kì í ṣèmi nìkan mo ní làákàyè lábí mo pé àwọn míì tó tún ní àpọlọ rárá mo máa ń sọ fún gbà ní àwọn ọ̀rọ̀ míì tó bá ń sọ kó o mọ gbóòórùn èèwọ̀ kò sí láburú o àwọn kan náà wà tó ń lọ́pọlọ bíi tèmi. bẹ́ẹ̀ni. a ní àlejò lórí ètò ìlónìí. ọkàn mi tiẹ̀ balẹ̀. a ní àlejò tí ó bá wa gbé ọ̀rọ̀ yìí yẹ̀ wò lénìí. tí wọ́n sọ̀rọ̀ ẹ̀yin ará mi mọ̀ kẹ́yìn náà lérò ọkàn tí ẹ mọ̀ délẹ̀. wọ́n tiẹ̀ ń dùn. abala tí ẹ ti fi àwọn èrò yíyàn sí abala àríwísí comment section ó ń bọ̀ lọ́nà. ṣùgbọ́n àlejò wa ń bọ̀ àjọ gbé yẹ̀ wò nǹkan tí àlejò wa bá rí sí bí mo fún yàn lẹ́bùn èmi ò ní kò dá o àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àkóbá tí ń ṣe pọ̀ ó sì kíkà máa pín dandan pé ẹ̀bùn nínú bóyá nínú ìgbéyàwó tàbí láàrin olólùfẹ́ méjì tàbí láàrin ọ̀rẹ́ sọ̀rẹ́. ó dẹ̀ ìyẹn lè mọ̀ fún yàn lẹ́bùn lójoojúmọ́ níbi tí ẹ̀bùn tó tún dáa dé ojoojúmọ́ ẹ̀bùn pọ̀ jù. mo mọ̀ pé gbogbo ilẹ̀kùn ti tẹ̀yìn múwa ni kò ní dún gbà àfi kẹ́ mọ̀ lálẹ́ kán máa kó sí. sọ wípé bóyá dandan ni kí a mọ̀ gbà o mo lè pinnu nígbà ojoojúmọ́ kí n mọ̀ fún ọ lẹ́bùn nǹkan tí mo fún ọ kò ṣe kókó ó ṣe báírò lásán báyìí. ọ̀rọ̀ ẹ̀yin obìnrin bó tẹ̀sí ọ̀dà torí tí n bá ní mọ̀ sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ wọ́n rò pé bóyá mo ń sá mo lórí apá kan tó ń sọ ibi pé èèyàn ní nǹkan ṣe ni ìgbà tó bá ti jẹ́ pé ó ti wà ní ọkàn wípé irú nǹkan tí mo bá fún ọ ló gbúdọ̀ fún mi o ẹ̀bùn ìyẹn ò sí ẹ̀bùn. sọ bẹ́ẹ̀ àmọ́ jágbá àlejò wa wọlé mo mọ̀ bá àlejò wa ní nǹkan tó ṣe kókó táwọn èèyàn fẹ́ gbọ́ ju tó tún sọ yìí. ẹ wo ẹ̀yin aráalé ibi tẹ́ wà yẹn ẹ jẹ́ fẹ́ jókòó síbẹ̀. kẹ́ mú ẹlẹ́rìí dòdò kẹ́ mọ sẹ́ síra bó bá sì jù mí tuntun náà ni. Alẹ́ Rẹ̀bẹ̀ ètò wa ni o. Alẹ́ Rẹ̀bẹ̀ ó ti lọ wájú. tẹ̀ tí wàá dà báyìí. ẹ má bínú àti dójú ọ̀gbagadì báyìí tó ti gbó tọrọ ìgbà wíra dé tó ti gbó tọrọ. tí ò tọrọ ó ti hàn dé tí irọ́ farasin. bóyá tí àlejò wa bá tiẹ̀ tún bọ̀ sọ ó lè gbọ́. táwọn èèyàn ó ti mọ̀ pé ọ̀rọ̀ tí arákùnrin sọ
ọ̀rọ̀ tó ní làákàyè nígbà tí àlejò arákùnrin wo tó jẹ́ wípé ẹ bá ń gbá kágbọ̀n arákùnrin. àlùmọ̀jìrì lọ́pọ̀lọpọ̀ ló ní ọmọ olè. akàbọ̀ amómọ̀gbà àlùmọ̀jìrì amómọ̀gbà. sọ farabalẹ̀. ó mọ̀ gbà wọn lè fún yàn. Yàrá lẹ káàbọ̀ padà ọjà rí. ó lágbòde. Àlejò wa ti wà ń kalẹ̀ gẹ́gẹ́ bí ti ṣe ń wí wọn lójú mọ́ ọ̀rọ̀ ẹ̀rí ṣe ti wọ́n gúnrégé ẹ̀rí ìdúró wọn ẹ̀rí ìjókòó wọn ẹ̀rí ìkàlẹ̀ wọn láti fi fìlà orí wọn dé ibi àwọn ẹ̀gbà ọwọ́ ẹ̀gbà ọrùn tí ẹ ti mọ̀ wípé. ó ti rí i pé irú àlejò wa tò ní yìí àwọn tí wọ́n máa ń fún tí wọ́n sì máa ń gbà ní kò sí àwọn tí wọ́n máa ń gbà lásán. Kò sí láburú lórí ètò lónìí alárè ó jàgbá àlejò wa ẹ káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀. ẹ dákun ẹ bá wa dárúkọ yín fáwọn ará ilé kí wọn káàbọ̀ sórí ètò. Mo kí gbogbo ẹ̀yin ará lè rí i pé ẹ kú dédé àsìkò yìí orúkọ tèmi ni Omidan Òrìṣàbùnmi ọmọ Ọlásẹ̀yà. ló dàbí máa lá wọn lẹ́nu. ó ń ṣèmi náà bẹ́ẹ̀ àmọ́ kí n má mọ̀ sọ kò sí láburú. Omidan Òrìṣàbùnmi Ọlásẹ̀yà ẹ ṣe gan tẹ́ darapọ̀ mọ́ wa lórí ètò níta tó ń gbé yẹ̀wò látẹ̀kẹ́ni àti àti sọ àkódà ó ti fẹ́ pàṣọ yà mí lọ ó ní rọ ni ó ní ọ̀rọ̀ tí mò ń sọ ó ní kò kọ́ lọ́wọ́ ibi sọ pé nínú yálà ìgbéyàwó ni o tàbí ọ̀rọ̀ ìfẹ́ láàrin lọ́kọláya tó ń fẹ́ra wọn sọ́nà tàbí ọ̀rẹ́ méjì tímọ́tímọ́ tó finú ṣinú tó fọkàn ṣọ̀kan bí ṣé ó yẹ kí ẹ̀bùn máa gbé dandan ni ìdí tí mo sì fi sọ tèmi yé mi ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti máa ń gbẹ̀mí lé pé ó ti dàbí give and take bí tó bá ti fún mi lẹ́bùn èmi náà fún lẹ́bùn tó bá wá ti fún mi lẹ́bùn ìwọ náà gbà náà yóò wá jẹ́ kí ìfẹ́ máa dínkù ẹ dákun ẹ bá wa gbé èrò yín kalẹ̀ lórí ọ̀rọ̀ yìí kí èèyàn máa fún yàn lẹ́bùn bó tẹ̀ jẹ́ pé n ò sọ pé kò dáa àmọ́ sí ó pin déédéé ni pé tí n bá wá fún ọ lẹ́bùn ọ̀rẹ́ wa Ògún tàbí tí wọn náà bá fún mi padà ìwọ náà ṣe ìdá kí ni èrò tẹ̀yìn lórí ọ̀rọ̀ tí ń bẹ̀rẹ̀. Alákọ̀ọ́kọ́ náà mo fẹ́ dúpẹ́ fún àǹfààní táwọn olóyìnbó máa ń sọ pé opportunity láti wà lórí ètò àti wípé mo fẹ́ jẹ́ kí èyí méjèèjì mọ̀ pé a máa ń gbádùn yín ní gbogbo ìgbà. ẹ ṣeun. Àwọn ọ̀rọ̀ tí mo máa ń sọ òun náà ṣe ń gbádùn wa. bẹ́ẹ̀ni o ti rí i pé wọ́n ṣe kí ni wọ́n wọ́ mọ́. ẹ má wọrí ẹ rí i pé wíwájú wà mí lẹ́nu mo ṣakọ mo ṣabo wà ní. mo dé fìlà mo fi ṣe representation àwọn ọkùnrin àwọn adé orí. ìmúra mi tàwọn obìnrin. Gẹ́gẹ́ bí ìbéèrè tí ẹ béèrè Èròtù alákọ̀ọ́kọ́ nǹkan tá a máa kọ́ bèrè lọ́wọ́ ara wa ni wípé kí ni nǹkan tí gbogbo àmọ̀ tó ń jẹ́ ẹ̀bùn. Ọ̀pọ̀lọpọ̀ ló nígbàgbọ́ wípé ká ra nǹkan ní nǹkan tí a lè fojú rí nìkan ní ẹ̀bùn. Ẹlòmíín wà tó jẹ́ wípé ó lè má ní oore ọ̀fẹ́ àti ní owó láti ra nǹkan fún ẹ àmọ́ tó bá pè ní ọ̀nà igba ó máa dá ẹ lóhùn ní ọ̀nà igba lẹ́ẹ̀mejì. Àwọn kan wà bẹ́ẹ̀. Náà ẹ wá béèrè wípé ṣé ó pin dandan ká máa fúnra ẹni ní ẹ̀bùn dandan ni dandan sì tún kọ́. yóò dáa fún yín. Dandan ni ní ìdí wípé kò tọ́ súnà wípé kí èèyàn fún ẹ ní nǹkan níwọ̀nba ìgbà tí wọ́n bá ti ní àǹfààní láti fún ẹni yẹn á fún ẹni yẹn padà. Give and take lọ̀rọ̀ ilé ayé bí àṣà àwọn olóyìnbó. Ìdí tí mo tọ́ sọ pé kì í ṣe dandan ni wípé ìgbà míì èmi ò kí ń fẹ́ máa fi taratara gbà wípé tá a bá ṣe nǹkan dandan ni ká máa retí nǹkan padà. Tó bá ṣe nǹkan fúnyàn jẹ́ kó jẹ́ àtinúwá. Ó dà mo fúnyàn ní ẹ̀bùn nígbà ọjọ́ ìbí. Ipa tí ìhà tí ẹnìyẹn kọ sí mi ló jẹ́ kí n fún ẹnìyẹn ní nǹkan. Mi ò fún ẹnìyẹn ní nǹkan ní àlá wípé mo fẹ́ kó fún mi ní nǹkan padà. Àwọn àṣìṣe táwa ènìyàn máa ń ṣe láyè sí nìyẹn. Ok, mo fúnyàn ní gift báyìí. Mo ti believe pé mo ti fúrúgbìn lẹ́yìn. Lóòótọ́ o lè fúrúgbìn níwájú Ọlọ́run ṣùgbọ́n kì í ṣe pé ká máa fi ọkàn dàníyàn pé mo ra nǹkan báyìí fún lágbájá nígbà tó ṣọjọ́ ìbí dandan ni kó rà fún mi nígbà tí tèmi tábà ti fi ń ṣe yẹn kì í ṣe ẹ̀bùn má sọ fáwọn èèyàn wípé ẹ̀bùn jẹ́ nǹkan tó jẹ́ wípé o ò ní ìrètí wípé o fẹ́ gbà. Gift is something that comes
from within, something you are not expecting. tó wá látọkọ ìdí tó fi pè ní ẹ̀bùn yẹn nǹkan tó ò lérò pé o máa gbà. fún ìgbà tó níwọ̀n tó bá ti lérò tó ò lérò wípé o fẹ́ gba nǹkan nígbà tó bá ń ṣe nǹkan kílé tó wá ń lérò wípé dandan kó gba nǹkan padà. so òun sọ pé ó pè dandan kò dẹ̀ tún pè dandan. ẹlòmíì wà tó jẹ́ pé owó lè dá lágara lásìkò gbà tí ènìyàn pàtàkì bá ń ṣe nǹkan àṣeyẹ ṣùgbọ́n nígbà tẹ́nìyàn bá ń ṣe nǹkan yẹn ó máa wà ńbẹ̀ nípa ti ara afaraṣe afọkànṣe á wà ńbẹ̀ á dúró ti ẹni yẹn digbí. táwọn èèyàn bá ń gbé nǹkan olówó iyebíye wá láti wá ta ẹnìyẹn lọ́rẹ ó lè má ní owó yẹn ṣùgbọ́n nǹkan tóun ti ṣe ó lè ju tàwọn tó ń ra nǹkan wá lọ. so fún ìdí èyí kí ni máa ń fa kùdìẹ̀kudiẹ nínú ọ̀rọ̀ ìgbéyàwó tàbí láàrin ọ̀rẹ́ ó máa ń fa ọ̀pọ̀lọpọ̀ àwọn breakups because I've seen relationship ends because of this gifting issue. ṣé rí àlejò wa tá a bá sọ wípé káwò dáadáa òótọ́ ni ó ti bà àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbáṣepọ̀ ó ti bàjẹ́ bí níbi ọ̀rọ̀ tí ẹ sọ wípé àwọn míì wọ́n lè má ní owó rẹ̀ ṣùgbọ́n wọ́n fi nǹkan míì rọ́pò rẹ̀ ẹni sì ti fún yẹn nu. sẹ́bù wa. àmọ́ àwọn ẹ̀bùn náà ní lọ́nà mi náà sọ̀rọ̀ àmọ́ àwọn míì àti kó gbé wá eléyìí tá fojú rí àti kó gbé wá lélẹ̀ tí à ní fojú rí kò sí lè tí wọ́n títí tí wọ́n sì níbi bẹ̀ ṣé irú ẹni bẹ́ẹ̀ tó wá jẹ́ wípé gbogbo ìgbà ẹlòmíì ó dá débi pé ìgbà tó bá tó àkókò láti fún ọ ní ẹ̀bùn tó ṣe fojú rí ó ṣe fojú rí ìgbà tó bá tó àkókò wípé ó nílò mi ní ibi báyìí o yóò tún wà ń bẹ̀ fún un àmọ́ irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ìgbà tó bá wá di ìgbà tèmi wá nílò rẹ̀ kò wá ní sí ibi bẹ̀ ṣé kò dàbí wípé bóyá you are taking advantage of me nàbí ṣé èmi lèmi gọ̀ àwọn míì tí wọ́n sọ pé kò ń ṣe dandan. àwọn wo. ìdákọ̀ apá ìyẹlé ni mú wá bí apá ìyẹlé ni lẹ́kún odò gbáàrí. ẹ dákun kí lèèyàn lè ṣe sí irú àwọn èèyàn bẹ́ẹ̀. ṣẹ̀rí irú àwọn èèyàn tí ó bá jẹ́ pé múwámúwá alápá ìyẹlé tí wọ́n èmi máa ń bá wọn wí ṣé lẹ́ni ṣe kẹ́ nǹkan tí wọ́n bá ti ṣe ló máa gbà ẹ má ṣì mí gbọ́ àǹfààní lè má sí ní gbogbo ìgbà láti mọ àmọ́ ẹ jẹ́ kí ẹni tẹ̀yìn àti ẹjọ́ ń dọ̀rẹ́ àbí ìyàwó àbí ọkọ ẹ jẹ́ kí ẹni yẹn mọ̀ wípé ẹ mọ rírì òun because one of the ways of ẹ má bínú pé òyìnbó fẹ́ máa sá wọlé one of the ways of showing that you love someone is gifting. And gifting is a gift on its own. Àwọn kan wà tó yẹ pé wọ́n ní ẹ̀mí ìfifúnni. Bẹ́ẹ̀ni Ọlọ́run fi rán wọn. Ẹgbẹ́ Ọlọ́run fi rán wọn lọ́wọ́ àwọn lọ́rẹ̀ ni. Àwọn kan wà tó yẹ pé wọn ò ní ṣùgbọ́n èèyàn lè kọ́. Lóṣùgbà tí ìfẹ́ bá ti wà, tí ìrẹ́pọ̀ ti wà, èèyàn lè kọ́. Ó sọ fi tó ní kí ọkọ àbíbalé àbíyàwó fún ẹ ní ẹ̀bùn tó o bá tiẹ̀ ní lásìkò tó bá ń ṣe nǹkan yẹn, o lè máa pèsè. Àwọn mìíràn jẹ́ pé tọkọ wọn bá fẹ́ ṣe bí ọjọ́ bí àbí ẹlẹ́ ṣe ayẹyẹ àyájọ́ ọjọ́ tẹ́ ṣe ìgbéyàwó wọ́n á ti máa dá owó yẹn àrígbà kan tẹ́ pé mo ti fi torí pé mo fẹ́ ra ẹ̀bùn fún ẹni tí mò ń tatajọ́ ń dọ̀rẹ́ nígbà tí mò ń fowó yẹn dá àjọ torí wípé mi ò fẹ́ kùnà láti torí ẹni yẹn ti ṣe dáadáa sí mi. ìtẹ̀jọ́ ń dọ̀rẹ́ nígbà kan. o ti rí bí wọ́n ṣe lọ wọ́n tún lọ fà. farabalẹ̀ o o bẹ́ẹ̀ bí ìrẹ́kọ́ gbogbo tó ń lákàkà tó ń fòrò ẹ̀bùn torí ẹbí ìrẹ́kọ́ èmi tí mo bọ́ dáńkò ni ẹ sọ pé ẹbí tẹ́mi ti jẹ́ ká wò rè o ṣé mo pé bó tilẹ̀ jẹ́ pé n ò fi gbogbo ara sọ pé ẹ̀bùn dà àmọ́ nípa ẹ̀bùn ní dandan nínú ìbáṣepọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan wà ṣe rí ọmọ olè ní wọn àlùmọ́jìrì tá a bá sì wo àwọn ìdánilẹ́kọ̀ọ́ àwọn ilé ẹ̀kọ́ gíga tí àwọn ọ̀jọ̀gbọ́n tá a bá wo orú ọ̀jọ̀gbọ́n gègé irú àwọn ilé ẹ̀kọ́ kan tó ń gbé wa dé pé àwọn kan wà tó kí bá ti ń fún wọn jù wọ́n ti mọ̀ bẹ́ẹ̀ ọmọ òkèlè ti yé mi tá a bá ti fún wọn lébi fún wọn lọ́la irú wọn lẹ́gbẹ̀ẹ́ ọkọ̀ fún lọ́jọ́ tẹ́ fẹ́ ṣe ọjọ́ ìbí tó bá fẹ́ ṣe ọjọ́ ìbí tẹ̀lé ló fún yín cigarette àti ọ̀sán. ó ṣàfún ní nǹkan. ṣé mo pé irú nǹkan tó máa ń bá ìfẹ́ jẹ́ mi tó bá jẹ́ pé láti ilẹ̀ ìwọ náà kúkú tiẹ̀ ná ẹ̀bùn sí i tẹ̀jọ́ ń bára yín bò débi tó lápẹ̀rẹ̀ tí o bá fún ọ nífẹ̀ẹ́ níjà ara tèmi ń sọ rèé o ibi mímú ẹ̀bùn ní dandan nínú ìbáṣepọ̀ ṣé sókè dandan ní kí àtẹ wá sọ̀rọ̀ lẹ́ẹ̀kan tẹ́ ẹ parọ́ ẹni tí ń bá dọ̀rẹ́ nígbà kan ẹ má bínú fún wa dàlẹ́ ta ló mọ̀ bóyá ẹ̀bùn òun lẹ́ fi lé
ìṣe ìwọ sọ pé púpọ̀ lẹ́yìn òfin léyìn lọ. Àsọgbọ̀rọ̀ ni ò jẹ́ ń ga jù báyìí lọ, ẹ mọ̀ bínú. Àmẹ́bá wa là. Ẹ̀yin ará ilé iṣẹ́ rí, wá ti ń fún yín ní ìwé ìránṣẹ́ pé kẹ́ wá dá sí ètò. Ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa dá sọ̀rọ̀ lọ́kọláya. Ìwé yìí ṣẹ̀rí bí straight bullet tí ń bà mí látọ̀tún àtòsí. Lóòótọ́ lọ́dún náà lọ́hùn-ún àwọn náà ṣàkitiyan ọ̀fẹ́ nífa. Àbí àwọn òkèké ṣàlẹ̀ yẹn máa ṣe gẹ́gẹ́ bí gòkè o ti ṣèrúbọ tá a máa ń pè ní sacrifice for something bigger to come to the picture. Àmọ́ olóòtú nǹkan tẹ́mi kan máa sọ fún yín ni pé ṣẹlẹ̀ má jẹ́ ká gbà ikú obìnrin ni mí o tó ti yé yín lẹ́yìn. Olùwẹ̀ lòbí ṣeré yìí tẹ́ bá ti ń tẹ́tí sí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tẹ́ máa ń gbọ́ online yìí kò lè pé yín o. Lóòótọ́ a lè ṣe ìdúnwọ̀n bá ṣe máa fúnra wa ní ẹ̀bùn. Ọkọ lè ra mọ́tò wa tó bá dìgbà tìyàwó ó jẹ́ slippers ló máa rà. Importance tó wà ń bẹ ni wípé ẹ̀bùn ni ẹ̀bùn jẹ́. Àtọkàn téèyàn fi mú wa. Mọ́tíìfù nǹkan tó inspire ẹ̀ ní gangan ló jẹ́ Ó inspire láti ra slippers. Àníyó Ọlọ́run tó bá dá. Ẹ mọ̀ pé mọ́tò náà ní táyà. Slippers náà ẹsẹ̀ náà ní. Ẹni ṣe bí ọkùnrin máa ń sọ wípé ẹ̀yin la dé orí ayé. Àbí? Ẹ ṣe wá fẹ́ máa ẹ lè máa fi gagbága pẹ̀lú obìnrin. Àwa ti gbà kó da ẹ̀yin lórí àwa lè jì ká. Ìgbà tó mo ra mọ́tò fún mi tẹ́mi bá ní à kí n ra táyà fún o pé ìlera mọ́tò. Àmọ́ ẹ̀yin ìyàwó ilé ẹ̀yin náà máa táyà kí mọ́ mo bẹ́ẹ̀ rà díẹ̀. ẹ̀yin ìyàwó ilé ẹ̀yin náà máa gbìyànjú. Ara gbìyànjú náà ni bóyá mo ti Ìwọ́n ra ṣe táyà. bí kì í ṣe bí kọ́kọ́ wá ra mọ́tò wà lé kẹ́ wá ra boxers àti singlets àṣàṣà o kò papọ̀. Ibi ọ̀rọ̀ rẹ̀. Ṣé rí ọdún kan lèèyàn máa fi ẹ jẹ́ ká fi ọjọ́ ìbí àbí àyájọ́ ọjọ́ ìgbéyàwó ká fi ṣe example ọdún kan ni 365 days irú ẹ̀ tún di ọdún míì tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ àbíyàwó ẹ̀ tí o dẹ̀ fẹ́ fi ẹ̀mí ìmoore hàn pé àwọn ń tọ́jú ilé ó ń tọ́jú ẹ̀ ó ń ṣe gbá ó ń ṣàwo kò sí nǹkan tó burú kẹ́ ẹ ti máa pinlẹ̀ ẹ̀ láti ìbẹ̀rẹ̀ ọdún tá a fi di àsìkò ọjọ́ yẹn. Ọ̀rọ̀ ló gbọ̀n kò tí ì pẹ́ jù wọ́n ní ẹ mọ̀ dájú. Àbọ̀ wọn ni kéèyàn wá ra mọ́tò fún yín kẹ́ wá máa ra boxers àti singlets. Ìdí mi wá sọ ni pé láti wulẹ̀ dènà gbogbo wàhálà yìí. Kébù òkùnkùn Kí mọ́ ni wáyé. kúkú mọ̀ wulẹ̀ mú ẹ̀bùn dé? Tí n bá ní mo fún ọ, tí n bá fún ọ mọ̀ bínú. Àmọ́ tí bá Tí fún bá ń ọ bọ̀ kò lè tí bá ń gbà. bọ̀ tí bá ń bọ̀ tí bá wọ̀ pé kíní ó bọ́ sí lọ tí bá fún ọ. Tí n bá sì ronú ẹ̀ tí n bá fún ọ mọ̀ rò kàn. Àmọ́ tí bá fún ọ ó gbà. Tó bá tèmi náà bá fún ìwọ náà gbà. Ìṣe ní ìgbà. Àmọ́ ká mọ̀ fi sọ́kàn pé bóyá odidi ọdún kan báyìí tí ìbá fún ọ lẹ́bùn ó mọ̀ fi kò nífẹ̀ẹ́ mi. Kí ló ń rò tó ṣe ní fún mi lẹ́bùn lódidi ọdún kan? Odidi ọdún kan. Àwọn kìíní ni mo ń dá wà lára. Àlejò. Odidi ọdún kan. Àwọn kìíní ni mo ń dá wà lára. Lára ọdún kan yín sọjọ́ òbí o. Tó fẹ́ tọwọ́ bọ̀ wọ́n lójú. Bọ́rọ̀ ṣe ká ńlá ni. Lára ọdún kan yín sọjọ́ òbí o. Lára ọdún kan àyájọ́ ìgbéyàwó wa. Odidi ọdún kan kò mọ̀ fún lẹ́bùn ọ̀dájú ni ọ́. Ọ̀dájú ni ọ́. Èmi rò pé ètò là ń ṣe wọn mọ̀ pé ìfẹ̀hónú hàn. Òun kò tó yẹ kí n tọkàn mi mò ń sọ láàrin ọdún kan. Ọdẹ ṣé ọdún márùn-ún wá ló wà mọ́ fún lẹ́bùn. Ó ti dá kò jù bẹ́ẹ̀ àlejò wa ẹ má bínú pé ó ti fẹ́ mọ tú sí i. Inú mi ti ẹ̀dùn ẹbí tí mo ṣe ń lé náà ẹ dákun ẹ má ẹ ṣeun bínú. ẹ Ẹ kí lẹ fẹ́ fi bá wa ká díẹ̀ lẹ́rẹ̀. Torí nígbà tẹ bá sọ ti yín tán àwọn aráalé tí ń gbọ́ wa náà wọ́n sọ èrò ọkàn wọn. Bẹ́ẹ̀ni. Wọ́n sì mọ̀ pé dídùn lọ sọ. Wọ́n fi sábàlá àríwísí. Kí lẹ fẹ́ fi bá wa ká díẹ̀ lẹ́. Nǹkan tí mo kàn máa sọ ní kò kárí àlùbàlà ni wípé ẹ jọ̀ọ́ yálà a jẹ́ ìbáṣepọ̀ láàrin ọ̀rẹ́ méjì, ìbáṣepọ̀ láàrin lọ́kọláya, ìbáṣepọ̀ láàrin ọmọ ìyá, ìbáṣepọ̀ láàrin ẹbí, ẹ jẹ́ kí gbogbo wa ká lọ kọ́ ẹ̀mí ìfìfún ni. Ó máa ń jẹ́ kí ìrẹ́pọ̀ kó wà, ó máa ń so relationship dada because when you give someone, when that person is seeing whatever you have given to them or the service you're able to render when they needed it, ó máa ń rekindle relationship. Ó máa ń jẹ́ kí bond yẹn kó wà ńbẹ̀. Ẹ má jẹ́ ká máa ṣe wípé ṣebí kì í ṣe dandan ṣebí ẹ̀bùn la pé ara àwọn àìlákìíyèsí ni tó dẹ̀ máa ń fa kùdìẹ̀kudiẹ tó máa ń ṣẹlẹ̀ ní relationship. Let us learn. I know it is a gift to know how to gift. But nǹkan tá a lè kọ́ ni. Kì í wá ń ṣe dandan kó wá jẹ́ gbà tẹ́ bá wá ní ẹ̀bùn tó tóbi. Ó lè jáde ó lè jẹ́ bí slippers 700 bí àwòrán fún rẹ̀ ó lè rántí pé ọ̀rẹ́ mi dẹ̀ máa like ẹ̀ o. You can buy it for your friend. Bóyá ìwọ gẹ́gẹ́ bí ọkọ ó ra shirt ẹ̀kẹ́ mi àti àwọn mi ká tún ìlọ church. Ó lè ra àwọn nǹkan kéékèèké ìbáyìí ó máa ń jọ àwa ènìyàn lójú ní pàtàkì àwa obìnrin. Ẹ̀yin ọkùnrin kò dìgbà tẹ́ bá lówó mọ́tò ẹ tó gift ìyàwó ẹ̀yin ìyàwó náà kò dìgbà tọ́kọ bá ń ṣe birthday àbí tó bá ń ṣàyájọ́ ọjọ́ ìgbéyàwó lẹ tó mọ̀ pé máa gift ọkọ yín. You know, ẹ jẹ́ ká put more effort.
jẹ́ ká máa gbìyànjú fún ẹṣin. a jẹ́ pé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí bẹ́ẹ̀ni. kò wá tán síbẹ̀ o ẹ̀yin ará lé kílẹ̀ yín rò nǹkan tẹ́ ẹ bá rò lórí ọ̀rọ̀ ẹ fi sí abala àríwísí comment section kẹ́ ẹ sọ èrò ọkàn yín mẹ́mú kẹ́tẹ̀mí lẹ́tẹ̀lé náà o àmọ́ tó bá wà lọ́kàn yín kẹ́ ẹ sọ ẹ ṣeun àlejò wa ẹ ṣeun gan tí a pè é tí ẹ jẹ́ mo lérò pé tá a bá pè é nígbà mìíràn tún jẹ́ wa. Dáadáa àwọn wọn ní ẹ̀bùn ẹ̀rù ń bà yín. Èmi nígbàgbọ́ pé ńgbà tá a bá máa padà wá. Kò ní tú sí yín lójú gbà ní kò ní yà yín. Kò ní tú sí mi ní ojú. Yọ̀wé kò ní tú sí mi owó straight bullet ẹ̀yìn fún mi lẹ́ẹ̀kan yẹn lè dá padà. Àmín. Yín ni pé ńgbà tẹ́ bá padà wá orúkọ yóò ti yí kúrò ní omidan. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin ará lé. Wọ́n lè fi ìgbà wọ́n ti dán. Ẹ̀yin ará lé ẹ ṣàṣẹ sí. Àṣẹ. Ẹ̀yin ará lé ó ti yé yìí ẹ ṣàṣẹ sí ẹ̀rọ bá ní sọ̀rọ̀ wọn ń bẹ lọ́wọ́ mi ẹ ṣàṣẹ sí ó ti lọ báyìí ara tí ètò tó wà náà kò lọ fà rárá ẹ ṣeun gan a tún máa rí yín bá àmín àbọ̀ náà ẹja dókè lọ. alẹ́ rẹ bẹ́ ètò wa ní o. alẹ́ rẹ bẹ́ ó ti lọ wájú. ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé ẹ tí mo bá ṣe máa ń ṣe bẹ́yìn náà bá ṣe rí sí ẹ bá wa fi sí abala àríwísí ìyẹn comment section ní báyìí abala tó gbẹ̀yìn táwọn fi káde ètò lẹ̀ òun náà ni àtọ́lù báyìí ìyẹn abala dáhùn béèrè kó jẹ̀bùn dáhùn béèrè kó jẹ̀bùn ẹ̀yin ará ilé ẹ wò. orí ẹ wà bẹ́ẹ̀ yàrá àwọn gbọ́n táyé sí. ọ̀dà náà èmi ní ìdè kẹfọ́ rọ̀ sẹ́yìn. ọ̀yà gbé wa débẹ̀. kí wá ní ìbéèrè ti tòní ẹ̀yin ará ilé ṣe rí ìbéèrè tòní yìí kì í ṣe òwe ọ̀rọ̀ ni ẹ̀yin ó wá sọ nǹkan tí ọ̀rọ̀ yìí tó jẹ́ ìyẹn ni wípé kí ni à ń pè ní pákọ̀kọ̀ ṣe gbọ́ rí pákọ̀kọ̀ kí ni pákọ̀kọ̀ kí ni Yorùbá ń pè ní kí ni Yorùbá ń pè ní pákọ̀kọ̀ kí lẹ mọ̀ sí pákọ̀kọ̀ ẹni àkọ́kọ́ tó bá kọ́kọ́ gbà ni o ẹni tó bá kọ́kọ́ gbà ni kò sojú ṣáájú bó bá ṣe rí báyìí ẹ̀yin náà ti rí ẹ̀kọ́ sí abala àríwísí ìyẹn comment section bẹ́ẹ̀ bá ṣe rí báyìí ẹni ó bá ti gbà yóò gbẹ̀bùn rẹ̀ wọ́n ti jẹ̀bùn ẹ̀ ní lẹ́rọ̀. kí ni Yorùbá ń pè ní pákọ̀kọ̀ ẹ̀yẹ kan dáhùn kí ẹ sì jẹun ló bá tán kò ní bá rùn tó oníyan ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yin tí ẹ fà pèrè tẹ̀dí. ẹ ṣeun tẹ bá wa jẹ nínú ètò tòní ẹ ṣe o. ẹ ṣe gan mọdé mọ gẹ ìgbé ìgbéjú là láfilà bàbá bójú tá a bá bọnu àgbọn sálẹ̀ là á parí ẹ̀ sí adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí gbogbo ẹ̀yin tí ẹ ń ṣe olùgbọ̀wọ́ ètò yìí gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ polówó ọjà tàbí tí ẹ fẹ́ kí ọlọ́jọ́ ìbí àbẹ́fẹ́ kí àwọn ènìyàn lórí ètò ni àyè wà fún yín àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń lọ lójúmọ́ máa wọ̀nyí ẹ̀yẹn kàn sí wa níbi bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ẹ darapọ̀ mẹ́tò wa òní kẹrántí ẹ dákun nígbàkúgbà tí àwòrán ìbá ti wá sí ojú ìwòran yín ẹ máa bá wa pín káàkiri bẹ́ẹ̀ ni kẹ́sì mọ́ subscribe sí YouTube channel wa ẹ ṣe gan o láti Olódùmarè àti oore ọ̀fẹ́ Ọlọ́run tá a fẹ́ fi yín sílẹ̀ lẹ́nìí ó náà ń ti ká tó bá yín lọ́jọ́ mi ọjọ́ rẹ̀ Peter Omíkúnlé lórúkọ tèmi ọkùnrin gbẹ̀nà tí ìbára ẹ̀ lẹ́rù títí dìgbà míì ọjọ́ rẹ̀ àtúrí láyé Olódùmarè ó nífẹ̀ẹ́ rẹ̀ kò sì ní kọ́ kí Olódùmarè kó má kọ àtúrí wa. tọ́ ẹ̀yin ará ilé ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́n títí di ọ̀sẹ̀ tí ń bọ̀ tẹ̀sí wọn pàdé wa lórí ètò yín ètò wa alẹ́ rẹ̀ bẹ̀ tèmi ní ti yín ní tòótọ́ Olúwaṣeyì Fúnmi ọmọ Ògúntóyè aya Omíkúnlé àlàáfíà àtayọ̀ tí mo fẹ́ fi yín sí òun ni kí n bá yín láṣẹ Èdùmàrè ó dàbọ̀. alẹ́ rẹ̀ bẹ́ kò dé ètò tó kún fọ́gbọ́n. wọ́n tún dé ọlọ́kọ̀láyà Yorùbá. alẹ́ rẹ̀ bẹ́ kò dé ètò tó kún fọ́gbọ́n. wọ́n tún dé ọlọ́kọ̀láyà Yorùbá. ètò tó kọ́ni lọ́gbọ́n tó tún fúnni lóye o. wọ́n tún dé ọlọ́kọ̀láyà Yorùbá. ìpolówó ọjà kájé òkú bàjẹ́ o. wọ́n tún dé ọlọ́kọ̀láyà Yorùbá. alẹ́ rẹ̀ bẹ́ dé ètò olólùfẹ́ méjì ní o. wọ́n tún dé ọlọ́kọ̀láyà Yorùbá. alẹ́ rẹ̀ bẹ́ dé ètò àwọn olólùfẹ́ ní o. wọ́n tún dé ọlọ́kọ̀láyà Yorùbá. Ṣèyí Fẹ́mi Omíkúnlé látọkùn ètò alẹ́ rẹ̀ bẹ́ o. wọ́n tún dé ọlọ́kọ̀láyà Yorùbá.
oríṣiríṣi ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan pọ̀ rẹpẹtẹ o. Ó tún dé o lọ́kọláya Yorùbá. alóríṣiríṣi ẹ̀bùn lọ́lọ́kan òjọ̀kan pọ̀ rẹpẹtẹ o. Ó tún dé o lọ́kọláya Yorùbá. Kílẹ̀ wí. Alẹ́ rẹ̀ bẹ́ ètò wa ni o. Alẹ́ rẹ bẹ́ẹ̀ ó ti lọ wájú.